tiwa ní Gbàgùrà former custom officer ọba wa nídàrọ gbogbo àwọn lọ́balọ́ba a sì ṣe àjọyọ̀ pẹ̀lú aláṣẹ tó fẹsẹ̀ méjì nìsí nítorí kí gbogbo nǹkan lè máa lọ déédéé ọjọ́ tó bá kù díẹ̀ káàtó ẹni tó lè lula máa pe àbí ẹ bá wa bá àwọn èèyàn ní sọ̀rọ̀ kí nǹkan má bàjẹ́ ọ̀dà owó dérú lọ́jọ́ sí àbí tí èèyàn kú tó ṣe rí mi ò ní wá bá ordinary person ọba tó lè lula máa pe ọ̀dà ìjẹba bó ṣe jẹ́ nìyẹn ọba ló lè lù.